ọmọ Oòduà ẹ̀wìn mi létí yín o ọ̀rọ̀ àwọ́de yá mẹ́nu wí òní máa pọ̀ la máa pa ẹnu lẹ́sẹ̀ mú pàpọ̀ ojú ọ̀nà ẹ má jẹ́ amójú ẹ̀rẹ̀ wo ọ̀rọ̀ ọ̀hún o ètè àwọn kòbókòbó ni o láti dojú ti ìjọba Bọ́lá Ahmed Tinubu ọmọ Oòduà ẹ̀wìn mi létí yín ẹ má jẹ́ asásùn péye ọgbọ́n lógún ìmọ̀ràn lọ́tẹ̀ bó láti ṣe nìkẹta o àwọn kòbókòbó inú ẹ̀dùn wọ́n ti mọ́wọ́ bólẹ̀ nú ìbòyá àdìkọjá yóò jẹ́ wí Yorùbá ńlọlọ́run gbéjọba ikó àtìgbà ọ̀hún ń lo ara ẹ̀ tí rokun ara ìradì ẹ̀ wọn mọ́ àyè ṣẹ̀ṣẹ̀ á bẹ̀rẹ̀ wọ́n ti ń bẹ lẹ́nu rẹ̀ tipẹ́ ìyẹn ti fẹ́ jẹ gàba lórí àwa Yorùbá ọdún 1951 náà bẹ̀rẹ̀ rẹ̀ nígbà dìbò Western Region NCNC AG Ìbàdàn People's Party àtàn ẹgbẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn dìbò Ìgbò kòbókòbó ló wá fẹ́ Zik ló wá fẹ́ di premier nílẹ̀ Yorùbá ọpẹ́lọpẹ́ Chief Adisa Akinloye Chief Richard Akindunde Akindijire yàn bẹ nínú IPP Ìbàdàn People's Party àti Chief TOS Benson àti Chief Adenira Ogunsa yàn bẹ nínú NCNC àná parapọ̀ mọ́ ẹgbẹ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní èjì fi náà fi gbéjọba lé èjì lọ́wọ́ ní west Ìgbò ni ó bá jẹ premier alákọ̀ọ́kọ́ eléyìí ò dúró bá wọn ẹlẹ́ẹ̀kejì àtúnṣẹ̀tanú àgbínúrun wa àwọn àtúnṣe ìfipágbàjọba ológun gbogbo ológun yà jẹ́ ọ̀gá lọ́gàá ní Yorùbá àti gbogbo àwọn olórí nílé onú òṣèlú ẹsẹ̀ bí gbogbo lẹ́nà kòkòkòkò pa gbogbo wọn náà pa ńgbà yóò tún di 1968 yà ń jagun abẹ́lé lọ́wọ́ kàkà yìí ọmọ ogun Biafra yẹn máa mú lọ ọ̀nà òkè ọ̀yá yẹn ti pa ayé lọ bẹ̀ wọ́n mọ́ a kojú sí ọ̀nà wẹ́ẹ̀sì a ti gba Benin a gba Saba àwa adọ́rẹ̀ ọ̀rẹ́ ní Benjamin Adékúnlé ọ̀nà ti dán dúró bẹ́ẹ̀ bá ń gbọ́ wí ó lè kú ìjà ọ̀rẹ́ ń yóò fanù a ti ń gbógun ti Yorùbá ti bẹ́ẹ̀ ńgbà yóò tún di June 12 yìí gbogbo ayé dìbò kó ọmọ wa Yorùbá Chief MKO Abíọ́lá ṣebí atọ́mù sẹ́rìbẹ̀ Ìgbò àti Daniel Kanu yóò wí youth honestly ask for Abacha máa ná gbé kínní yẹn àfìgbà ń rí wí ìgbéjọba lé Abíọ́lá lọ́wọ́ gbogbo iná lẹ̀ mọ́ bí yíyí yọrí sí ńgbà tó wà ń ṣe ensars ńkọ́ ayè tó kọrí sẹ́kọ̀ọ́ gbogbo iléeṣẹ́ ìjọba àti ti Bọ́lá Tinubu TVC gbogbo rẹ̀ sẹ́ẹ̀mọ̀ bí gbogbo rẹ̀ náà ṣe níjàmbá lápá ọmọ nísìnyí gbogbo ayé wọn ń sọ̀rọ̀ wí àwọ̀dé ni bẹ́ẹ̀ bá wá gùn án Ìgbò ni á ń bẹ nínú ẹgbẹ́ Labour á sì tún bẹ nínú IPOB bó ti rí nù ẹ wá jẹ́ àwíkóra wa gbogbo ọmọ Yorùbá ọmọ Oòduà ẹ jẹ́ àwíkóra wa kọ́lọ́mọ èkìlọ̀ fọ́mọ rẹ kọ́lọ́mọ èkìlọ̀ fọ́mọ rẹ o kí Yorùbá kọ́ ọ̀kan ẹ má bàa ní kẹ́ni lọ́wọ́ sí à ń wọ́de o bẹ́ẹ̀ yẹn bá wọ́de kí lọ stéètì rẹ̀ rẹ̀ wọ́de ni o kéèyàn máa wọ́de ilẹ̀ Yorùbá ọdẹ yéè légbé yéè lóògùn ẹ̀dá èè bá dẹ̀ bẹ́ẹ̀ òru o ẹni yéè bá lóògùn rìn lọ èè jáyán o ẹ wí kó gbogbo ọmọ o kẹ́ni kọ́ ọ̀kan má bàa jáde ilẹ̀ Yorùbá á fẹ́ gbógun ká Yorùbá mọ́lé ni o Oòduà Ọlọ́fin Àdìmúlà Báṣọ̀run Àjàgá Ajẹ́ngẹ́ tí ẹlẹ́ fúfò fẹ́ rí ẹ wá gbé alékè gbogbo abínú ẹni Òkè Ìbàdàn àtàkì ọlọ́mọ òrùmọ́sùn Ọ̀rànyàn Olú Orogbo gbogbo asákòókò ẹjọ́ máa bá kòkó wọn gbẹni bá a ti rọ́jú pé rí akọni gàràgàrà múdà lálẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ẹ̀fúnróyè Tinubu Àbíbátù Mágàjí ẹ mọ́sùn lọ́rùn ẹ wá dúró tọmọ yín bójú ò bá tẹ̀yìn gbẹ̀tì ojú èlé tèkó ojú ò gbọdọ̀ tìjọba Yorùbá yìí ń bẹ níta yìí gbogbo ẹnikẹ́ni Yorùbá lóko Yorùbá lóko tòun orí ènìní káka rẹ ó tán sí bọ́mọ onítọ̀ bá gbómi lọ́kè níbẹ̀ ìbọ̀ bẹ́ẹ̀ ni èéṣe èmi là á ṣe yẹ́ wọn bínú wa èmi là á ṣe àṣà burúkú ẹnì kọ̀ọ̀kan gbogbo àárẹ̀wá gbogbo ọ̀dọ́ àárẹ̀wá wọ́n ti wọ́n yìí lọ́wọ́ sí protest o gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan lọ́wọ́ sí protest o. What I've been saying in Yoruba is that the planned nationwide protest is a strategy, new strategy by the Igbos to destabilize or truncate the democratic governance in this country.
simply to vent their spleen on Yoruba nation, where they are not happy as they lost the 2023 presidential elections. They are not happy. And those who are canvassing for this insurrection, the felons, they are felons canvassing for this insurrection, are either Labour Party members or IPOB, the Igbo stock in that party. Why? So I want to appeal to the youth and the elders, patriotic citizens of the Federal Republic of Nigeria, to shun that protest. The protest is aimed at truncating the democratic process, and we should not allow that. Let us remember what happened in Kenya, what happened in Sudan, what happened in Libya, what happened in Syria. Since the internal crisis broken out, I mean, things have never been the same in those countries. Why should we have, untold hardship on ourselves by some miscreant elements, those who want to destabilize this country? Even if we want to destabilize the country, it is not the time that Yoruba is in charge. It will not happen. It will not happen by the grace of God. So those who are planning this devilish protest should please avoid coming to any Yoruba state. Take your protest to Abuja or your state of origin. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. Ṣé ti rẹ́nu lẹ̀, ṣé ti rẹ́nu ọkọ́, ṣé ti ráyè ọmọ Yorùbá, ṣé ti rí ọmọ Yorùbá wa. Ẹ wáyé lóde, kí là ń wí, kí ló ń sọ, à ń wíru wọ́n ń wíru. Ṣé ti rí wípé àwọn tó máa ń sọ wípé Yorùbá ló máa ń gbàbọ̀dẹ̀ tó bá ti débi ìjàgbara, tó bá ti débi wípé kájà kíran wá bọ́ lóko ẹrú, wípé Yorùbá ló máa ń gbàbọ̀dẹ̀, ṣé rí pé wọn ò parọ́ báyìí. Fọ́ o, wàláhì ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò fàjà, kò gbá girigiri, kò gbá kólekóle. Ìbéèrè ni ẹ bá mi bi bàbá Lady K, calm down. Lady K, calm down. Ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀yin ọmọlúàbí ilẹ̀ Kóòtù Òjíire, ẹ jẹ́ ká ṣe ní tọmọlúàbí nítorí ọmọlúàbí ló ń pè wá. Ẹ̀yin tí ẹ bá mọ bàbá tí wọ́n ṣe fídíò yìí, actually èèyàn kan ló send ẹ̀ sí mi. Èmi náà dẹ̀ máa send fídíò yìí sẹ́ni tó send ẹ̀ sí mi. Màá dẹ̀ sọ fẹ́ nìyẹn kó bá mi send ẹ̀ sí bàbá tí wọ́n ṣe fídíò yìí. Bàbá, ìbéèrè ni mo fẹ́ bi yín. Gbogbo ohun tẹ́ sọ fún wa wípé ó ṣẹlẹ̀ yìí, wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba, wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. Kí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyà tó ń jẹ ará ìlú? Ṣé ọ̀rọ̀ ìdìtẹ̀ gbàjọba lélẹ̀ ni àbí ọ̀rọ̀ wípé ìjọba ń fi ara nu mẹ̀kúnnù? Ẹ sọ̀rọ̀ nípa Kẹ́ńyà. Kí làwọn ìjọba Nàìjíríà fi yàtọ̀ sí ìjọba Kẹ́ńyà? Ìjọba amúnisìn, ìjọba fìyàjẹni, ìjọba fàkókò ẹni ṣòfò, ìjọba banilógo jẹ́. Ìjọba jẹ́ kábíamọ bímọ má jẹ́ ó jèrè ọmọ. Because ọkùnrin tó wà nílé tí ò lóko tí ò lodò, ó kó ẹ̀ máa lé àdóbò. Ngbò bá dóbò á máa doyún nígbà tí wọ́n níṣẹ́ tí wọ́n lábọ̀. Tíyàwó dẹ̀ pọ́n pákéjì kó jẹ́ ìyàwó tó gùdù níbi paparisity ni, tí ò dára nù, tí ò joyè dánmúlẹ̀, tó jẹ́ pé 24 hours ó rí jẹ kò rí jẹ. Ọmọ ọlọ́mọ máa wẹ̀ abomi sára, fi pákéjì sí, á make up, aṣojú mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ ni. Aṣojú mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ ọkọ sì wà lé kò lóko kò lódò. Ọkọ abáyàwó ìyàwó ẹ̀ mọ́ra pé bẹ́ẹ̀ yóò jọba jẹ̀bà. Abáyà máa kùlùbọ̀dí ìyàwó ẹ̀, ibi tó ti kùlùbọ̀dí oyún abátúndé. Wọ́n bá tún bímọ, ó wá kú bó ṣe fẹ́ jèrè ọmọ. Òun lọ̀rọ̀ ìjọba Nàìjíríà. Ìjọba Nàìjíríà ló ń pè ní ìjọba jẹ́ kéèyàn bímọ má jẹ́ ó jèrè ọmọ. Nítorí ọkùnrin tó ti já lambalamba, tó ti ṣe wàhálà, tó ti lọ síbi iṣẹ́, tó bá dé lálẹ́ gan, bí mọ́mì bá fọwọ́ kan pé dádì ó yà náà gbé súnmọ́ mi, kí n gbé súnmọ́, ẹ̀fà mi mọ́ra kí n fà í mọ́ra, gbé mi débẹ̀ kí n ká tán sókè. Wàá gbọ́ my dear, I'm tired, mo ti lọ bí iṣẹ́ látàárọ̀. Kò ní ráyè tìyàwó débi tó yún adé, débi tó máa bímọ tíjọba ò ní jọ́ jèrè ẹ̀. Ìjọba Nàìjíríà àti ìjọba Kẹ́ńyà
kí lẹ fà nínú èdè wọn àwọn orúgbòǹbò wọn bẹ̀rẹ̀ wọn àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe yẹ kí n treat fídíò ìkọ́ni mo ṣe máa treat ẹ̀ ní tọmọlúwàbí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń wò opinion titi yín ẹ jẹ́ ká mọ̀ nísàlẹ̀ ẹ kọ síbẹ̀ ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ́ ṣẹtirójú ayé lóde ẹjọ́ torí tó lóhun Haúsá ó ń pè fún protest Mọ́là ń pè fún protest ọmọ Yorùbá dè wá bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣí ọ̀tẹ̀ wọ́n ní Yíbò làwọn tó ń pè fún protest wọ́n fẹ́ gba ìlú Èkó ṣọ́gọ̀ wọ́n fẹ́ gba ìlú Èkó lélẹ̀ tó wà lẹ̀ dọ́là máa ti di 1,600 di Yorùbá dọ́là ti di 1,600 ebi ń pa àwọn èèyàn ṣé ìdìtẹ̀gbàjọba ló sọ àpò ráìsì di 100,000 bàbá abẹ́ ṣe lódì pé gbẹ̀mẹ̀ ayájú ságbà kí wọn náà lè dàgbà ṣùgbọ́n bí àgbà léèrè wípé kí ló dé tí wọ́n ya ìka èèyàn bàbá mo lè rí dájú gbangba wípé ẹ wà òkè sà because tí ẹ bá wà òkè ní tí ohun tó wà ń lù bá affect yín ni ẹ ní bọ́ta wá ṣe irú fídíò yìí ẹ̀yin ọmọ Yorùbá tàtà ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ́ èèyàn tó lè máa tako protest gbogbo orílẹ̀-èdè ṣóun ni ò ní tako kí ìran Yorùbá dá dúró ìbéèrè ni èèyàn tó lè bọ́ síta sìn tó tako ìgbésẹ̀ tí gbogbo orílẹ̀-èdè fẹ́ gbé wípé kí àlàáfíà kó lè jọba kọ́kọ́ everybody lè balẹ̀ tí ọmọ Yorùbá kan dẹ̀ bọ́ta tó dẹ̀ wá ń takò wọ́n ṣé irú ọmọ Yorùbá yẹn lè sọ́pọ́ọ̀tì kẹgbà orílẹ̀-èdè Yorùbá nation ẹ wò àtìgbà tó ti ń pariwo pé kò síṣẹ́ ẹ̀yin tẹ́ bá mọ bàbá ẹjọba ń send ẹ̀ sí wọn o bàbá mi ò bú yín o ọ̀rọ̀ mi lẹ́kùn díẹ̀ káàtó ẹ má bínú sà ẹ kà mí kọ́mọ yín ṣùgbọ́n ẹ̀ ń ṣàgbáre ẹ̀ ń ṣàgbà tó fi súre fágbà pẹ̀lú bí tí gbogbo ẹ̀ dé dúró lọ́jọ́ tòní ó yẹ kí gbogbo ẹ̀yin abiyamọ gidi ẹ̀yin àgbààgbà gidi ní ilẹ̀ kóòtù òjíire kẹ́ bọ́ síta kẹ́ fight for the poor masses gbogbo àwọn ọ̀dọ́ ò mà ríṣẹ́ ṣe ọmọ kàwé kò mà síṣẹ́ nínú kòsíkòsí tá a fi ń yíbọ̀ tá à ń yí mọ́ra wọn láwọn látìgbà yìí ó mà dẹ̀ ti wá worst ó mà ti wá kọjá bẹ́ẹ̀ àpò rẹsì mà ti di 100,000 ike ọ̀dà gàrí mà ti di 4,000 ike ọ̀dà gàrí 800 bàbá ó di 4,000 nígbà tí Tinubu mọ̀ pé òun ò lè ṣe kí ló lọ bẹ̀ fún àwọn wo ló bà ti Tinubu jẹ́ àwọn wo ló bá yẹ̀yìn ọ̀bàyé jẹ́jẹ́ tẹ́ fi wá rò wípé ẹ lè kórí burúkú títí yín wọn àwa we will not take that ẹ má bínú o ó dà pé mo ti ń sọ̀rọ̀ jù ẹ jọ sà ẹ má bínú ẹ kàn fi ṣoṣo kẹ́ fi para ìsọ̀rọ̀ ní gbèsè ń bá fún yín lésì bóyá ọ̀rọ̀ yín ṣe wá gún máa baddest ṣùgbọ́n máa wùwà ọmọ òru mi ní wùwà ọmọ ọ̀sán tí ò lójú tí ò mọ èèyàn kan láì sọ̀rọ̀ sí so máa wùwà ọmọ òru fún yín ẹ̀yin ìyá yìí bàbá tẹ̀ ń wo fídíò yìí gbogbo yín lẹ gbọ́ ohun tí bàbá yìí sọ ẹ̀yin tẹ́ máa ní pé kọ́ má bá gbà kọ́pá gbàlé ẹwọ ẹnu lẹ wọ ẹnu ọkọ̀ látìgbà tí iná yìí tó ti ń jó wàá bọ̀ díẹ̀díẹ̀ àmọ́ àwọn àgbààgbà tó ń bọ́ta nísìnyìí àwọn jẹgúdújẹrá àwọn ìka ènìyàn àwọn ẹni bí èèyàn àwọn jẹ́kọ́mọ ṣòwò má jò ó jèrè látìgbà tí kinní ti ń rúgbó bọ̀ títí tó fi wá débi tó dé ẹ bá mi bí bàbá léèrè wípé ṣé wọn ò sí láyé tí gbogbo ẹ fi dà báyìí ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ dáyé ni ẹ bá mi bí wọ́n pé láti ìgbà tó ti bí wọn éèjì wọn tí mo wò yẹn wá ti 60 láti 60 years títí dìsí kọ́ bá mi tọ́ka sí ohun rere tó ti orílẹ̀-èdè Nàìjíríà jáde kọ́ bá mi tọ́ka sí èso rere tí Nàìjíríà so kọ́ wá bá mi tọ́ka sí olóṣèlú tó yàn tó yanjú yàtọ̀ sáwọn bàbá wa Awólọ́wọ̀ kọ́ wá bá mi tọ́ka sí olóṣèlú tó ká ojú òṣùwọ̀n láti gba ìran Nàìjíríà ṣe ó kúrò lóko ẹrú láti má jẹ́ kíyà jẹ gbogbo Nàìjíríà mọ́ ẹ
bá mi bi bàbá léèrè wípé oore kí ni Tinubu ṣe fún wa, kí là ń sọ, kí ni bàbá sọ? À ń sọ̀rọ̀ nípa ìrọ̀rùn ará ìlú, à ń sọ̀rọ̀ nípa ìgbé ayé àlàáfíà, ẹ̀yin sọ̀rọ̀ pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. Ẹ̀ sọ̀rọ̀ wípé àwọn Yíbò àwọn ni wọ́n ṣiṣẹ́ bí. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin olóye onímọ̀ onílàkàyè, ṣe ti rójú ayé, ṣe ti rí ìran Yorùbá. Yorùbá ló dá Bíọ́lá, Yorùbá ló dá Awólọ́wọ̀, Yorùbá ló dá àwọn àgbààgbà tó ti lọ nílẹ̀ Yorùbá láti pàṣẹ ìwà ibi ọwọ́ wọn. Ara wọn náà lẹ́tútù ti rí. Tó bá di lọ́la tó ta bá sọ wípé a fẹ́ ṣe rálì, pé a fẹ́ bọ́ kúrò ní location náà, ìran Yorùbá fẹ́ dá dúró, bàbá ìpẹ̀lẹ̀ ni tó máa tákù. Kì wá ń ṣàwọn nìkan wọ́n pọ̀ o. Ìjẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí sìn wọ́n ṣe protest ní Lagos State. Yorùbá, mo dẹ̀ jókòó, mo dẹ̀ wò rí ayé pé ó mà ṣe o. Èmi wá sọ fún Ọlọ́run, mo ní kíní nínú ọ̀rọ̀ wọn Ọlọ́run kò ní lọ láláìṣẹ. Nígbà tó jẹ́ pé ẹ̀yin Ọlọ́run lẹ sọ wípé àsìkò ti tó kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, àwọn tó máa jà ẹ gbé wọn dìde. Because tá bá dúró de àwọn Yorùbá wá, wọ́n á yo wọ́n á yọ wa tán mọ́lẹ̀ ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí sí wọ́n ti ṣe protest ní Lagos State. Ẹ bá mi share video yìí, mo fi yọ́nú Olódùmarè bẹ̀yìn, ẹ ní gbọ́mọgbìn, ẹ ní sọmọnù, ayé yín ò ní kan. Wọ́n ti jáde protest ní Lagos State. Wọ́n láwọn ò gbọ́dọ̀ rí kó ṣe rally ní Lagos State. Àwọn ọmọ Yorùbá náà dẹ̀ ni wọ́n tú yáyá tí wọ́n tú yáyà tí wọ́n kóra wọn jọ sí protest ground ní Lẹ́kọ̀ọ́. Tọ́ làwọn ò fẹ́ rally lẹ́kọ̀ọ́. Picture wọn lẹ̀ wò lójú amúhùnmáwòrán mi yẹn. Àwọn ọmọ Yorùbá àwọn ni wọ́n jáde síta o. Wọ́n làwọn ò fẹ́ gbọ́n kankan tó ń jẹ́ protest ní Lagos State. Kẹ́ máa wo bí Yorùbá ṣe ya ìkà, kẹ́ máa wo bí Yorùbá ṣe joyè ọ̀dàlẹ̀, kẹ́ máa wo irú ẹ̀mí burúkú tó ń gbénu ìran Yorùbá. Tí èèyàn bá yí ọmọ Yorùbá tó rí ejò, jẹ́ kí ejò kó máa lọ láyọ̀ àti àlàáfíà. Yọ àdá ti ọmọ Yorùbá, mi ò sọ́rí láti sọ, ìwà yín ò dáa. Ìwà Yorùbá ò dáa. Olè ti ba ayé yín jẹ́, ojú kòkòrò ti ba ayé yín jẹ́. Ìjẹkújẹ ìmọ̀tara ẹni nìkan ti ba ayé Yorùbá jẹ́. Mo regret pé Ọlọ́run dá mi sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Pẹ̀lẹ́ yín wèrè tá bá tán tẹ pera yín lágbàgbà nílẹ̀ Yorùbá. Mo regret ẹ̀. Nígbà táwọn bàbá 90, àwọn 70, 80 tí wọ́n jáde tí wọ́n sọ wípé àfi kí Yorùbá bọ́ lóko ẹrú, àwọn ò fẹ́ kí ìyà kó jẹ ìran Yorùbá mọ́. Tẹ̀yìn 60 tẹ jáde tẹ ṣerú fídíò yìí wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. Oore kí ni Tinubu ṣe? Agbára wo ló wà lọ́wọ́ Tinubu láti make Nigeria better? Ó ṣe òṣè ń sìn yìí, Tinubu mà ti lé lọ́dún kan níbẹ̀. Kí ni àyípadà rere tẹ rí? Speech wo lẹ tẹ̀ rí kí Tinubu kò tẹ̀ bọ́ síta kó wá fún wa ní speech tó máa fi wá lọ́kàn balẹ̀ wípé yes, ọ̀la máa dáa. The only thing tí Tinubu sọ ni wípé òun ò lọ síbẹ̀ as anybody, òun lọ as Bọ́lá Ahmed Tinubu. Ohun tó wà lẹ̀, àwa ti gbé fídíò àti oríṣiríṣi bàbá tẹ̀yìn ò bá rí news tí Tinubu ti sọ wípé òun rí gbogbo nǹkan tó wà lẹ̀, but I wish òun ní solution sínú wọn ò bá ṣe. Ó túmọ̀ sí pé kẹ́ máa bá yí bẹ́ẹ̀, kẹ́ kú síbẹ̀. Ẹ̀yin wá sọ̀rọ̀ nípa ipò. Thousands of people there were outside there dying every blessed day. Àìmọye ọmọ tó ti jáde láyé. Nàìjíríà ti lọ sí oko tó jẹ́ wípé abiyamọ ti fẹ́ máa gbé ọmọ tà nítorí àti jẹ àti rí owó bá àwọn ọmọ tó kù. Ẹ̀yin wá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbàjọba. Yíbò fẹ́ gbàjọba. Ṣé tirẹ́nu lẹ̀, ṣé tirẹ́nu ọkọ́? Ṣé wọ́n fi ṣe Yorùbá ni? Protest ò tí bẹ̀rẹ̀. Ẹ̀yin Yorùbá ti kóra yín jáde nítorí èlò wípé yóò fẹ́ protest ní Lagos State. Wọ́n gbòòrò mẹ́dìyẹ yín lọ́wọ́ ikú. Ẹni kò gbọ́ jẹ́ kẹ́ rákìtàn lẹ́jẹ̀. Ẹ mọ̀ pé torí àwọn ọmọdé ọmọ yín ni gbogbo ohun tó ń ṣe. Àwọn tí wọ́n dúró wípé yes, àwọn fẹ́ àlàáfíà fún ilẹ̀ Yorùbá. Mélòó ló kù tó fẹ́ lò láyé? Kí ni wọ́n fẹ́ jẹ tí wọn ò rí jẹ? Tá bá sọ wípé òun ló mú wọn tí wọ́n wá kokokokokoko.
wípé àfi kí Yorùbá bọ́ lóko ẹrú. Ibi tẹ́ máa ti mọ̀ wípé ìka ènìyàn ni àwọn pípù yìí. Nígbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe protest ńsìn, ó mà ṣe o Yorùbá, ẹ̀ẹ́dẹ̀ jí ẹ má sùn, ẹyẹ gbójalẹ̀ yín fọlọ́gbò jẹ, ọmọ aládé nìyẹn, ẹyẹ gbègbè ayé ẹrú. Wọ́n ní wọ́n fẹ́ ṣe protest tàì ṣe protest, ìjọba Èkó náà láwọn fẹ́ ṣòro, àwọn máa gbé orò jáde láti August 1st di August 15th. Rí pọ́ lẹ́tíkẹ́ ara àwọn tó wà nídìí àmọ̀ràn orò àwọn ni bàbá tẹ wò nínú fídíò yìí. Àwọn adviser burúkú tí wọ́n mú pásì ìyálẹ̀ fún àwọn ọmọdọ́mọ tó ń bọ̀ àwọn ni bàbá tẹ rí nínú fídíò yìí o. They are not working for the Yorubas, they are working for orí èèyàn kan. They are working for their own pocket, àpò wọn àti ìdílé wọn. Nígbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe orò ní ìlú Èkó láti August 1st di August 15th, tí wọ́n dẹ̀ lọ máa bẹ̀rẹ̀ protest ní August 1st, ó máa parí ẹ̀ ní August 10. Rí wípé ó yẹ kẹ́ lọ jí ẹ̀yin Yorùbá, ẹ̀yin nìyá yìí máa jẹ́ jù. Kò sí nǹkan tẹ́ lè ṣe Biafra lọ. Gbádùn mi. Ṣé mo pé mi ò ń ṣọmọ Yíbò, ṣùgbọ́n mo sọ fún yín pé Biafra lọ. Tí ẹ̀yin Yorùbá bá wá ṣèjòkó sí ìdí ọ̀tẹ̀ yìí, ìyà tó yẹ kó tún jẹ yín sí fún ọdún kan, Ọlọ́run má jò padà jẹ yín fún ọdún 10. Tó bá tiẹ̀ mọ́ lọ́dún 10 kẹ́ dúpẹ́. Ṣé wá rí Biafra yẹn tẹ́ ẹ̀ sọ wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba yẹn, wọ́n wá padà fi yín ṣe yẹ̀yẹ́ ní ilẹ̀ Yorùbá pé alpha all market, ẹ̀yin Yorùbá ọ̀dàlẹ̀, ẹ̀yin ẹni bí tẹ́pẹ́ ayé lọ́mọ Yorùbá. Èèyàn kan send the voice note sí mi ẹ̀yin èèyàn níbi tẹ́ máa ti mọ̀ wípé ìkà ni ìran tí wọ́n pè ní ìran Yorùbá, ẹni bí ló pọ̀ jù ní ilẹ̀ Yorùbá. Gbọ́ mi, ẹni bí ló pọ̀ jù ní ilẹ̀ Yorùbá. Àwọn ìkà tí wọ́n jẹ́ ìbànújẹ́ fún Olódùmarè tó dá ayé àti ọ̀run, tí wọ́n ń gbé ní àjùlé ọ̀run, tí Ọlọ́run wá wò wípé ẹ̀ ń dógun mú mi lájùlé ọ̀run àfi kẹ́ mọ́ lọ sáyé, kò dá wọn síbò mi ò ju ilẹ̀ Yorùbá lọ. Mi ò sọ́rí láti sọ ìwà ayé lẹ̀. Ṣé ẹ gbọ́ mi? Àwọn ìbànújẹ́ tó kù lájùlé ọ̀run lọ́dọ̀ Olódùmarè adẹ́dàá ṣẹ̀dá, tí wọ́n ń dógun mú Elédùmarè nínú àgbàlá ẹ̀. Ó wò pé bo ni kí n dá yín sínú kẹ́ lọ máa ṣiṣẹ́ ibi yín tẹ́lẹ̀ fẹ́ ṣe títí dé ìgbà tí mo máa fi tún ẹjọ́ yín dá. Ó wá dá wọn sílẹ̀ Yorùbá. Àwọn làwọn ọ̀bàyéjẹ́ tí wọn ò fi àlàáfíà fún ìran Yorùbá. Wọ́n ti dàwọ́ ẹrú kú síta. Ṣé ń ṣàkíyé? Èèyàn kan send voice note sí mi, mo bá tọ́jú ẹ̀, máa bílí ẹ̀ fún yín, ẹ máa gbọ́. Kẹ́ máa wo àwọn irinṣẹ́ burúkú, ẹ̀yin irinṣẹ́ yóò dé jókòó kẹ́rù àtúbọ̀tán wípé ìran yín ìyà ń jẹ wọ́n. Akékèké aṣàlọ̀ṣàlọ̀ wípé a máa fọdún yín ọdún ni. Next year ẹ máa worst jù báyìí lọ. Ẹ lọ dé tó bá dìgbà yẹn máa sọ fún yín pé àòfà ẹ kú mọ̀ pé mo mọ̀ ẹ̀rẹ́rẹ́. Màá la ẹnu yẹn báyà fẹ̀dé pàkọ́ mi. Ó tóbi dáadáa. Màá wá ran ojú yẹn, á fẹ́ lè yọ bọ́, kò sì ní jábọ́. Ẹ rò bí yóò bọ́ ni kò ní bọ́. Màá wá fi yín ṣe yẹ̀yẹ́. Ẹ wá pariwo gbà yẹn pé Lady K Karamu ẹ ti pọ̀ jù, sọ̀rọ̀ sókè kíákíá jágbó tó fẹ́ sọ. Màá kọ́kọ́ fi yín ṣe yẹ̀yẹ́ fún mi 30 minutes. Kí tó sọ ohun tí bá máa sọ tó bá dìgbà yẹn. Ẹ lè believe pé ẹni ní láti máa sọ fún mi wípé ṣèbẹ́ mi ti kúrò nílùú Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ mi, kẹ́ máa wo àwọn ìka ènìyàn tí wọn ò fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Ó ní kí ló dé tí mi ò dẹ̀ dákẹ́ kí n má sọ kankan mọ́ nígbà tèmi ò ti sí níbẹ̀. Ó ní nígbà tí mi ò ti sí ní Nàìjíríà mọ́ kí n dákẹ́ kí n má sọ anything, kò dẹ̀ sáwọn ọmọ mi bẹ́ẹ̀. Tinubu ṣe dáadáa kò ṣe dáadáa kò kàn anybody.
kí n fi Tinubu lọ́rùn sílẹ̀ kí rọra máa gbádùn níbi tí mo wà yẹn kí n má bá wọn sọ anything mọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà máa pílẹ̀ ẹ̀ máa gbọ́. Ó nítorí pé kí ni òun rí pé action mi pọ̀ òun ò sì fẹ́ kí yálàyà bàbá ńlá kú òun ní high blood pressure. Dájúdájú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ tá dúró lórí òtítọ́ mi ò mọ̀ pé wọ́n lè sanwó fún yàn kó máa mọ́nítọ̀ Lady K náà àti program ẹ̀. Gbogbo ara 100% mo support rally as a one Nigeria. I'm a Nigerian citizen. Ní kòríta rally lórí ọ̀rọ̀ rally yìí mo di ọmọ Nàìjíríà mi ò ṣọmọ Yorùbá mọ́. Tá bá parí rally máa padà sí Yorùbá nation. One Nigeria. Say no to bad government. Say no to abaniláyé jẹ́. A máa ṣe protest. Tí bá wà Nàìjíríà máa ṣe wà láìtàláì. Trust me. Máa fall out, máa mash out. Máa mash out, máa jáde. Àìdẹ̀sí ní Nàìjíríà mi. Máa fi ohun tí mo ní máa fi pariwo dé gbogbo bí tí bá lè fi pariwo dé. Máa fi díjà àwọn èèyàn, máa fi kí àwọn èèyàn láyà pé bọ́ta kò séwu lóko àfi gíga pariwo kò sí nǹkan kan. Ìyà yìí tó gẹ́ àjìyà mọ́ ni sẹ́. Ìkà ní gbogbo yín. Ti torí wípé yìí ti yún ọkàn yín ti balẹ̀. Ní kẹ́lòmíì máa kú sínú ìyà ṣé wọ́n fi ṣe ìran Yorùbá ni tó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ti pọ̀jù fún yín. Ṣé wọ́n fi ṣe ìran Yorùbá ni? Tí ẹ̀yin bá ti wà òkè ṣé yẹn ní kẹ́lòmíì máa wà òkè ni? Ṣé yẹn ní kẹ́ wá máa bá wọn dìtẹ̀ àwọn tó kù ni? Ẹ wo owó bàbá tó ṣe fídíò burúkú lẹ ṣe sà tẹ́bà rẹ̀ ní sọ fún yín. Eléyìí ò ṣe wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. Ìyà yìí ti pọ̀jù ni wọ́n sọ. Ìdààmú yẹn ti pọ̀jù, ìfowó ti pọ̀jù. Ebi ń pa mẹ̀kúnnù ní ìlú Nàìjíríà, òun ni wọ́n sọ. This has nothing to do with ìjọba overtake or no overtake. Nígbà tí wọ́n overthrow yín kúrò lórí mo fẹ́ connect MP ní ẹ má bínú. Ẹ bá mi pa iPad o. Nígbà tí wọ́n overthrow yín kí wọ́n gba ìjọba lọ́wọ́ yín ṣe wúlò ni. Ìbéèrè tí ò fàjà ṣe wúlò. Nígbà tí wọ́n overthrow kí wọ́n gbàjọba lọ́wọ́ yín ṣe wúlò ni. Ẹ fìyà jẹ mẹ̀kúnnù. Gbogbo ayé pariwo kò sówó kò sóúnjẹ. Ebi ń pa àwọn èèyàn láti January ọdún yìí ní ìdààmú yẹn ti pọ̀ sí. Ló ti ju tàtẹ̀yìnwá lọ. President yìí dẹ̀ láyà. Ó lógí. Ó dẹ̀ tún lọ ra private jet 150 billion. That 150 billion. Ṣé Tinubu ò ní private jet ni? Ṣó lè wọ méjì papọ̀ àló lórí burúkú lẹ́yìn èèyàn mo ní mi ò ní ṣépè fún yín máa fún yín lépè. Ó dẹ̀ ti ní má máa ṣépè mọ́. Ṣé wọ́n ti connect? Be like say don't connect. Kò tí connect. Nígbà tí èèyàn sọ fún mi wípé ṣebí mi ti fi Nàìjíríà sílẹ̀. Mi ìdẹ̀ lọ́mọ ní Nàìjíríà. Kò yẹ kí n dá síyà tó ń jẹ àwọn èèyàn mọ́. Kí n fi Tinubu sílẹ̀ kó ṣe bó bá ṣe hùn. Kí n lọ fèsì iṣẹ́ ti tèmi lọ. Ṣé ti rí àwọn ìkà ẹni bí èèyàn? Wọ́n wá ṣe títí nísìn gbogbo bí tó bá ti ń sọ òtítọ́. Wọ́n ti yan àwọn ẹ́jẹ̀ǹtì síbẹ̀. Kó máa lọ blọ́ọ̀kù wọn. Kó máa lọ ṣe kíni? Kó máa lọ blọ́ọ̀kù wọn. Ṣé ti rojú ayé lóde? Ẹ má gbàgbé wọ́n wà nínú gúrùpù náà o ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀. Nítorí tẹ́ bá sọ há. Wọ́n kóra wọn jọ, wọ́n pọ̀. Wọ́n attack yín in another way. Gbogbo wọn fẹ́ ṣòro wọn ò ṣòro. Àbòsí àtẹ̀tàn ló bá dé. Iṣẹ́ ibi ló bá dé. Now ẹ wá gbọ́ nǹkan tí èèyàn sọ fún mi. Ẹ wá wò sí ohun tí màá náà ń sọ. Láti lè máa discourage àwọn èèyàn. Kó má jáde jà fún ẹ̀tọ́ wọn kó kú sínú ìyà. Àwa tá ń pariwo wípé ẹ bọ́tà as one Nigeria. Ẹ bọ́tà as one Nigeria. Wọ́n ti yan àwọn èèyàn láti shout ẹnu wa ká má lè sọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ play voice note tí èèyàn send sí mi. Ẹ jẹ́ play ẹ̀ fún yín. Kẹ́ wá wo ayé Yorùbá. Kẹ́ wá wo bí Yorùbá ṣe jẹ́ ọ̀tá ara wọn. Bí Yorùbá ṣe yẹ ìkà.
bí wọ́n ṣe jẹ́ ẹni bí fún ìran wọn. Kí n wá ní nítorí mi ò sí ní Nàìjíríà mọ́ sìn, àwọn ọmọ mi ò sí ń bẹ̀, kí n wá fi àwọn tó wà ń bẹ̀ sílẹ̀ kó máa jìyà. Ẹni tí ẹ mọ̀ rí á dédé pè yín pẹ̀lú ẹkún, á máa sunkún, á máa béèrè owó. Ẹjọ́ ṣé kò tó kéèyàn máa fáìtì fún gbogbo àwọn èèyàn yẹn láti lè bọ́ nínú ìyà? Ẹ bá mi gbọ́, mo fìyọ́nú Olódùmarè bẹ̀ yín, ẹ bá mi share program yìí. Àní ẹlòmíì á kọ̀ dédé pè báyìí, èpè kàbìtì kàbìtì, màá wá dákẹ́ báyìí. Ṣé dandan ni kẹ́dá sọ̀rọ̀ wọ́n Nàìjíríà ní kò yá gbẹ́nu ẹ̀ sàn? Kò sí nǹkan tó kó ẹ̀kọ́ ìjọba Tinubu, àwọn Yorùbá ni o. Fi Tinubu lọ́rùn sílẹ̀, ṣé gbàṣà àwọn Yorùbá ni o. Àwọn Yorùbá, Yorùbá, ẹ jẹ́ a gbọ́. Mi ò tí ì ráyè tẹ́nì, ìjọ tí n bá ti ráyè tiẹ̀, màá gbé fóònù ọbẹ̀ síta, màá gbé fóòtò ẹ̀ sí, màá wá ṣe live show fún lórí Facebook. Ó máa bad ẹ̀ sí, màá jẹ́ kó yé gbogbo èèyàn wípé irinṣẹ́ burúkú tí Tinubu gbé sí ìlú Nàìjíríà, tí wọ́n ti torí ohun tó fẹ́ jẹ, tí wọn kọ́ káyé ẹlòmíì má bàjẹ́, àwọn nìyẹn. Tí Tinubu bá ṣe eré nígbà tó débẹ̀, ṣé wọ́n máa pè fún protest? Kí ló dé tẹ̀yìn èèyàn máa ń gbàgbé ní 2012 ṣebí Tinubu ló lead rally against Goodluck? Ṣé ká bá yín gbé fídíò ẹ̀ wá ni? Mo ní fídíò ẹ̀ lọ́wọ́. Ṣebí Tinubu lead rally against Goodluck ń gbà yẹn. Irú bàbá tó ṣe fídíò tó ní rally tẹ́ fẹ́ ṣe é ṣe fẹ́ fi dìtẹ̀ gbàjọba ni kí Yorùbá má support wọn. Wọn ò ṣe sọ nígbà yẹn lọ́hùn wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ fún ọmọ Yíbò ní Goodluck. Ṣebí Tinubu ló ṣáájú. Wọ́n ní finá jóre ẹ̀wò kó tó fi jó ọmọ ẹlòmíì. Ẹ̀yin ò mọ̀ wípé Ọlọ́run ẹ̀san ó máa ké, ẹ̀san ló dé fún Tinubu. Ẹ jẹ́ a gbọ́ voice note náà. Ẹ bá mi power tap, mo ní power tap. Ẹ bá mi share, ẹ bá mi tell off. Ó yẹ jẹ́ a gbọ́. Kẹ wá gbọ́ ohun tó sọ fún mi. Mo ń bọ̀. Ẹ jẹ́ a gbọ́ báyìí. Madam, ẹ káàárọ̀. Ẹ wò nígbà tí Tinubu tẹ́fẹ̀tì ti ń lọ, tẹ́ẹ̀dẹ̀ ti travel lọ pẹ̀lú àwọn ọmọ yín, tẹ́ẹ̀ jáde sórí social media, ẹ̀ẹ́dẹ̀ máa fèsì iṣẹ́ yín. Issue tún ti wà, ẹ tún ti ń pariwo jáde, ẹ ti ń fúnra yín ní big problem. Ẹ máa fèsì iṣẹ́ yín. Ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀, tó bá ṣe dáadáa ó ṣe dáa, tí ó bá kù díẹ̀ káàtó ẹ fi sílẹ̀. Èèyàn yìí gan-an. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́ ohun tó sẹ́ndì sí mi? Ohun rèé o. Ẹni sẹ́ndì ẹ̀ lẹ́wọ̀ yìí o. Nọ́mbà nìyẹn o. Ohun tí mo play fún yín ni nígbà tí mo dẹ̀ gbọ́ tán, mo ní okay sir, thank you. Nígbà mo wá kọ́ sí ẹwọ ohun tóun náà fi dá mi lóhùn. Ó ní thank God, God bless you and your family. Ẹ gbọ́ ohun tó sọ sínú voice note yẹn. Ó ní madam, Ọlọ́run ti ṣe, ẹ ti fi Nàìjíríà sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ yín. Kí ló dé tẹ́ tún wá sí social media? Ẹ lọ fèsì iṣẹ́ yín, ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀. Abẹ́gbọ́, ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀. Ó ṣe dá kò ṣe dá, ẹ fi sílẹ̀. Ẹ ti ń pariwo. Ẹ jẹ́ ń pariwo kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Mi ò pariwo torí ti Tinubu. Mo ń pariwo nítorí ìṣẹ̀dá gbígbẹ tútù tí ìyà ń jẹ nílùú Nàìjíríà. Mo ń pariwo nítorí ìran mi aládé tí mo fẹ́ kó bọ́ lóko ẹrú. Mo ń pariwo nítorí àtúbọ̀tán àwọn ògo ọjọ́ ọ̀la ni, kì í ṣe torí Tinubu. Ṣé ti rẹ́nu ayé àwọn agent tó dà sí gbogbo? Ẹ wo ti fọ́tò tí mo fi sójú ojú amóhùnmáwòrán náà. Ẹ wo ohun tí wọ́n kọ sí. Ẹ wo nǹkan tí wọ́n kọ sínú fọ́tò yìí. Wípé don't turn
Lagos to rally round mo ń bọ̀ wá o òun ni wọ́n ní don't turn Lagos State to protest ground be warned òun lẹ́wọ̀ lójú screen yìí ẹ wo adúrú èrò ẹ wo bọ̀bọ̀ tó gbé flyer yẹn dání kí ló yà sára aṣọ ẹ̀ President Bola Ahmed Tinubu ẹ wá wo ojú bọ̀bọ̀ yìí dáadáa ojú kí ló jọ àwọn ọmọ amúgbó àwọn thug àwọn tó pè ní political thug àwọn ọmọlẹ́yìn MC and co ẹ wo gbogbo àwọn tó máṣìbọ̀ nínú fọ́tò yẹn ó lè jẹ́ lára wọn ni tó send voice note sí mi tó náà ti ṣe mo ti kúrò ní Nàìjíríà kí n dákẹ́ níbi tí mo wà pẹ̀lú àwọn ọmọ mi kí n lọ fèsì iṣẹ́ mi kí n fi Tinubu lọ́rùn sílẹ̀ èmi ò wá di Tinubu lọ́rùn mú o mi ò ní Tinubu pa o ohun tó jẹ Olúwa kẹ́mi ìfẹ́ Olúwa lógún ni wípé àrọ́mọdọ́mọ tó ń bọ̀ wọn ò ní jìyà a fẹ́ fi òpin sí ìyà tó ń jẹ wá ní ilẹ̀ káàárọ̀ oòjíire a fẹ́ dá dúró ṣé ìgbé ayé gidi nìyẹn gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀dẹ̀ gbogbo ẹ̀yin tẹ pé ayé lọ́mọ Yorùbá tẹ torí ohun tẹ fẹ́ jẹ tí ò jẹ́ kẹ́ gbọ́ àtàgbà tọmọdé yín wọ́n ti fi owó kó ọpọlọ yín lọ wọ́n ti fi owó ba ayé yín jẹ́ there are so many information tá ti gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ rally tó fẹ́ ṣe and this rally it has nothing to do with Yoruba nation I will keep on repeating myself ẹgbọ́n tí mo sọ mo ní I support this rally as one Nigeria tó bá parí rally tán máa padà sí Yoruba nation mo support rally yẹn gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n fi orí ẹ̀ sọlẹ̀ gbà ó sílùú Nàìjíríà mo support no going back ní rally yẹn protest yẹn máa hold end bad government ìjọba níní lára ìjọba baniláyé jẹ́ ìjọba fàkókò ẹni ṣòfò ìjọba jẹ́ kó abiyamọ bímọ kó má jèrè ọmọ we have to put an end to that ìjọba àfẹ́rù ìjọba bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ rí burúkú kẹ́ padà síbi tẹ́tí bọ̀ enough is enough ìkànnì yín ẹ̀dá ẹ̀ gbádùn mi ìkànnì yín ẹ̀dá ẹ̀ súnwọ̀n ẹ̀ sì níbẹ̀rù Ọlọ́run bó ti wù kó mọ níbẹ̀rù ìjó yẹ ká rí àgbààgbà kan tó máa jáde síta tó máa sọ wípé àwọn stop rally àwọn stop protest ní Lagos State ṣó yẹ ká rí àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá kì í ṣe bàbá yìí nìkan o wọ́n pọ̀ tó ti ń gbórí jáde bẹ́ẹ̀ o nígbà tí wọ́n ti jẹ̀jẹ̀kújẹ kì í ṣe bàbá tí mo play video wọn yẹn nìkan wọ́n pọ̀ tí wọ́n ti ń gbé orí jáde láti pàṣẹ ìjẹkújẹ tí wọ́n ti jẹ ẹ wá wo orú eléyìí náà this guy to send the voice note sí mi young guy ni o very young guy but look ẹ ti mọ̀ pé he's one of the political talk he's one of the political talk ẹ gbọ́ ohun tó said ẹ tún gbọ́. madam ẹ káàárọ̀ ẹ wò nígbà tí Tinubu tẹ́fẹ̀tì ti ń lọ tẹ́ẹ̀dẹ̀ ti travel lọ pẹ̀lú àwọn ọmọ yìí tẹ́ẹ̀ jáde sórí social media ẹ̀ẹ́dẹ̀ máa fèsì iṣẹ́ yín issue tún ti wà ẹ tún ti ń pariwo jáde ẹ ti ń fúnra yín ní big problem ẹ máa fèsì iṣẹ́ yín ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀ tó bá ṣe dáadáa ó ṣe dáa tí ó bá kù díẹ̀ káàtó ẹ fi sílẹ̀ èèyàn yìí gan-an. ṣẹ́gbọ́ tí Tinubu ti ń ṣe tó ti ń lọ kí ni Tinubu ṣe ohun tí Tinubu ń ṣe yẹn ni wá lára wọ́n ti gbàgbé pé mo níyà Nàìjíríà mo lẹ́bí mo lára sílùú Nàìjíríà mi ò tí ì rí gbogbo wọn kó tí n bá dẹ̀ tún wá kó wọn náà gbogbo Abẹ́òkúta ẹbí mi ni wọ́n gbogbo Ọ̀yọ́ ẹbí mi ni wọ́n gbogbo Ọ̀ṣun ẹbí mi ni wọ́n gbogbo Ifẹ̀ ẹbí mi ni wọ́n gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire gbogbo ọmọ Yorùbá ẹbí mi ni wọ́n mi ì ríbi kó gbogbo wọn lọ so má dẹ̀ fight fún wọn
ṣé ti rẹ́nu lẹ̀, ṣé ti rẹ́nu ọkọ́, ṣé ti rí ìgbésí ayé ìran Yorùbá, ṣé ti rí ojú ayé lóde, ṣé ẹ ti rí ojú ayé lóde, ṣé ìgbé ayé tó dá lélẹ̀ à ń jẹ ìkúrú kó tán làwo ẹ̀yin àgbààgbà kan àtàwọn tọ́ọ̀gì kan wá ń gbórí síta ẹ wá ń gbọ́nwó ẹ̀ ń gbọ́n sàwọ̀ sí ẹ wo títa àwọn ìran yín ẹ wo tẹ bí yín. Yoruba nation no going back ni o. End Nigeria bad government protest no going back ni. O ma old. O ma old. Whether you people like it or not. O ma old. Oro wèrè tẹ́ fẹ́ ṣe ní Lagos State. Ó dìgbà náà ká máa wò. Ẹ mọ̀ pé àwọn youth wọ́n ṣe awo jẹ̀yìn wèrè tẹ́lẹ̀ fẹ́ ṣògo lọ. Ẹ mọ̀ pé ohun táwọn youth tójú bọ̀. Ìyálà ìyá bàbá ńlá kó ẹ̀yin tẹ́ pera yín lólóró ẹ̀ tójú bọ̀. Ẹnì ṣọlẹ̀ ó dìgbà náà. À níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Orúkọ tí tèmi ò yí padà. Lady K Ìfẹ́ Olúwa show. Omi náà tún ni. Ẹ bá wa share. Ẹ bá wa pín wọn gbòòrò ayé. Ẹ̀yin àgbààgbà tí n bá ṣẹ̀ ẹ má bínú ìsọ̀rọ̀ ní gbèsè. Bàbá tó ṣe fídíò ìsọ̀rọ̀ ní gbèsè. Mi ò dẹ̀ fún yín lésì ọ̀rọ̀ yín. Tí bá fún yín lésì ọ̀rọ̀ yín ó máa dẹ́tì gan jù báyìí lọ. So bó ṣe jẹ́ nìyí. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ àwọn product tá lórí ìkànnì Lady K Ìfẹ́ Olúwa show. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ tún skin yín ṣe. Gbogbo ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi tí ẹ bá fẹ́ tún skin yín ṣe. Ẹ pè mí, ẹ fẹ́ lo ọṣẹ ìwẹ̀ tó wà pa tó máa jẹ́ kẹ́ máa dán bí ẹ̀gbọ̀n òwú. Ẹ fẹ́ lo ìpara tó máa jẹ́ kẹ́ máa glow. Ẹ fẹ́ lo cleanser, ẹ fẹ́ lo face soap, face cream tó wà pa tó mú yes láti iléeṣẹ́ Danari skincare. Ẹ gbá mi láago lórí WhatsApp number mi tẹ́ wọ́n lójú screen yìí kí n fún yín ní phone number wọn. Bákan náà tún wá ní gbogbo ẹ̀yin bàbá màmá tí ẹ bá fẹ́ ra oògùn jẹ̀díjẹ̀dí ti diabetes manpower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ̀yin náà ẹ gbá mi láago product tó confam tó mú yes ni. Bákan náà tún wá ní mi ò fẹ́ pẹ́ lórí ìpolówó mo ṣe ń ṣe ṣókíṣókí. Bákan náà tún wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe investment láti ọ̀dọ̀ Ọlábánjí farm nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ má lọ gbé owó fún yàn kọ́kọ́ bá yín máa fi ṣe business o àbí kẹ́lẹ́ ní business sí Nàìjíríà ṣe wá fi yàn kan síbẹ̀ kó máa monitor ẹ̀ fún yín owó máa wọgbó o. Nàìjíríà ò tí ì le tó yìí tí business ti ń wọgbó business tèmi wọgbó Nàìjà o gbogbo ìgbà ni màá máa sọ ó wọgbó business wọgbó owó wọgbó o kò ilé tó báyìí o ká má wá sọ̀sìn òun mo ṣe pariwo fún yín pé lọ ṣe investment sí iléeṣẹ́ Ọlábánjí farm ẹ máa rówó ẹ máa rérè èrè yín á máa wọlé fún yín ní 6 months báyìí lè máa gba gain yín 6 months 6 months lè máa gba gain yín after 2 years ẹ tún gba gbogbo owó tẹ́ fi ṣòwò ẹ gbowó yín á pé pérépéré báyìí tí ò ní dín 1 pen bó ṣe jẹ́ nìyẹn àníwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ lọ fowó sí ẹ̀wá Ọ̀rànmíyàn account ó wà very important ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí mo tẹ̀ fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ bá mi wo ètò tí mo ṣe ní ìjẹta ìṣọwọ́ tí àwọn èèyàn fi pè mí fún ẹ̀wá Ọ̀rànmíyàn account I was so surprised both Naija both Canada both America both UK àwọn èèyàn dẹ̀ send owó dẹ̀ send tẹ́lá sí mi mo dẹ̀ ṣe yẹ pé ká tẹ̀ ní gbogbo àwa mídíà tá bá lè ṣe báyìí máa promote account yọkàn wá máa balẹ̀ ibẹ̀ mo ti rẹ́ni tó fi 2,000 naira sí no amount is too small ó ní 1,500 fi sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi ní sàwọn tó kù ẹ jọ ẹ wọ Ọ̀rànmíyàn account ẹ jọ jẹ́ ká lọ máa fi owó sí kì í ṣe pé wọ́n gbé owó ńlá sí o but wípé àwọn èèyàn tiẹ̀ turn up wọ́n gba account yẹn wọ́n dẹ̀ ṣe owó sí wọ́n send tẹ́lá sí mi ẹ nídàá ti send tẹ́lá sí mi owó gbogbo ayé ni owó yín ni kì í ṣe owó Lady K ẹ má send tẹ́lá ẹ̀yẹ́ ṣáà máa pè mí fún account kémi máa fún yín ìbàjẹ́ Naija account ìbàjẹ́ international account ẹ máa pè mí kémi máa forward rẹ̀ fún yín ẹ wá jọ ẹ túbọ̀ bá mi share show yìí ó dà pé bí ẹ wọ Ọ̀rànmíyàn account yẹn òun ló mú àwọn èèyàn lára pẹ̀lú program yẹn tó bá mi share mo dẹ̀ rí pé yes àwọn èèyàn gba account yẹn ní ọwọ́ mi ẹ jọ ẹ tún bá mi share ṣé ẹ wọ Ọ̀rànmíyàn account yẹn ó wà very very important èmi mọ bó ṣe rí ni mo ṣe ń polongo ẹ̀ mo mọ bó ṣe wà very important so ni mi ò ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ wọ Ọ̀rànmíyàn account ẹ̀yin tẹ́ bá ní 1,000 naira ẹ fi sí mo sọ fún yín pé mo rẹ́ni tó fi 120 naira sí mo rẹ́ni tó fi 1,002 sí any amount ẹ fi sí 200,000 ẹ fi sí 500,000 ẹ fi sí ẹ̀yin tẹ́ wà ní diaspora mo mọ̀ pé ti gbìyànjú
mo mọ̀ pé ti gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run nìkan ló lè bá mi san fún yín. Ẹ má wá gbàgbé pé wọ́n ní bẹ̀rẹ̀ oṣù oníṣẹ́ àfẹni tó bá ṣe dópin. Àwa táwa diaspora náà la lè ṣe. Àwọn tó wà lé wọ́n rọ́jú ni. Bàbá àgbàlagbà kan pè mí, wọ́n ní bàbá yẹn pè mí fídíò call ni. Wọ́n ní Lady K, mo ti retire mi ò rówó gbà, mo ti 70. Ṣùgbọ́n nínú owó tí mo fẹ́ fi jẹun, mo fẹ́ fi sínú ẹ̀wọ̀ mi account. Fídíò call ni bàbá yẹn ṣe pẹ̀lú mi. Ó pè mí fídíò call, mo wò kó ta lẹ́ni tó yọ mí lẹ́nu pẹ̀lú fídíò call, mo wá padà pick ẹ̀, mo off camera mi. Mo wá wo bàbá yẹn ní ṣé o rí mi? Mo ní mo rí yín sà. Mo rí yín. Ṣé o rí pàgbàlagbà ni mi? Mo ní bẹ́ẹ̀ ni sà, mo rí yín. So ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ wà ní diaspora, Ọlọ́run á túbọ̀ máa bùkún fún yín. Ẹ ní ṣe lásán. Ẹ jẹ́ ká túbọ̀ gbọ́wọ́ sínú àpò ẹwà ọ̀rọ̀ mi account. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Màá wá rán wa létí tó bá ti jíá. Ojú òní ti wà, ọwọ́ wa ò ní kọ̀sàlẹ̀ àpò. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Ire o.